mo kí yín o ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko àti lẹ́yìn odi. Mo kí yín nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, mo kí yín lórílẹ̀‐èdè Nàìjíríà, mo kí yín nílẹ̀ adúláwọ̀, mo sì kí yín jákèjádò gbogbo àgbáyé. So láṣẹ Èdùmàrè wàhálà ìdààmú kò ní jẹ́ tèmi tiyín tẹbí tará tilé tara tọmọ. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá lè sọ wípé kí ilẹ̀ Yorùbá kó má rójútùú, kó má gbàtúnṣe, kó má gbòmìnira, èrò onítọ̀hún àṣìbá wọn kú bájá ṣe kú tó ń tògúrà sì tún bá wọn wọlé ìbágùntàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Torí pé kò sí nǹkan méjì tó yẹ ọmọ ẹ̀dá nílé ayé ju òmìnira lọ. Olódùmarè ọba yóò fún wa lómìnira wa. Ẹni tó bá ní ká má lómìnira, òmìnira gbọ́dọ̀ jìnnà sí onítọ̀hún ni o. tó àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Mo kí bàbá mi o, àgbàlagbà bàbá Emeritus Bánjí Akíntóyè. Ẹ mọ̀ ni mo bá yín lóyè, mo pè yín lórúkọ bàbá níyìn àníwá yín tì láṣẹ Èdùmàrè. Ní dìísí ìṣẹ́jú kan fún yín báyìí. Bàbá mi àgbàlagbà owó bàbá dámì, ẹni tí wọ́n tì sígbó tí ń tira ìṣojú ọ̀nà. Mo júbà yín o, mo fìbà fún yín àníwá yín tì láṣẹ Èdùmàrè. Eré ìje tá à ń sá yìí bàbá ẹ̀ ní fàyà sá ẹ̀ sì ní fọmọ sá láṣẹ Èdùmàrè. Gbogbo àwọn tó ń kọ̀wọ́ tì yín pátápátá Olódùmarè ọba ó mọ̀ gbà fún wọn o. Ọ̀gá mi o Òmíyọ̀, wọn ò ní wá yín tì. Bàbá mi Ológun Lolúwa, wọn ò ní wá yín tì. Ọ̀gá mi Koiki Media, wọn ò ní wá yín tì. Mass Burial àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mélòó mo fẹ́ dákọ̀. Mo kí gbogbo yín, ẹ kú b'Elédùmarè ti pé orí. Gbogbo àwa Yorùbá Nation agitators pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Mo kí gbogbo yín o, Olódùmarè ọba ó túbọ̀ mọ̀ gbà fún wa. Àní ṣìṣe, àní pòfo, àní ròfo, àní ṣe lásán. Nígbà tí Yorùbá Nation bá jiná tán tó rá gbòmìnira láìpẹ́ láṣẹ Èdùmàrè. Ní fẹnikẹ́ni ṣàwátì láàrin wa. Mo kí gbogbo yín, ẹ kú b'Elédùmarè ti pé orí. Àwa ọmọ ilẹ̀ Yorùbá, ẹ má jà sùn ká kọrí bì kan náà. Ẹ dákun ẹ jẹ́ á ronú ara wa wò. Ẹ bá já ronú dáadáa, ká ronú ká tuntun ara wa rò. Ẹ dákun ṣé bá a ṣe fẹ́ máa bá a lọ léléyìí nílẹ̀ Yorùbá. Wọ́n sì ń pa wá, àwọn tí ń ṣèjọba wa, àwọn gan ni wọ́n ń ṣèkà fún wa. Àwọn gan ni wọn ò fẹ́ kó dáa nílẹ̀ Yorùbá. Àwọn ni wọ́n mú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi náà wá lẹ́gba nílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí. Àsìkò sì ti tó, àsìkò tá a lè sọ ní, àsìkò tá a sì lè ṣe nìyí. Kì í ṣe pé ká fẹnu sọ lásán, ká tún gbé ṣe gẹ́gẹ́ bí ìṣe. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ mọ̀ pé bàbá wa ti sọ nígbà náà, Awólọ́wọ̀, ọláwa fúnra wa gangan ládìde tá a jà fúnra wa, tá a sì jà fẹ́tọ̀ ara wa. Àsìkò sì ti tó gan báyìí. Àánú bàbá yìí kàn ń ṣe mí ni. Bàbá 90 tí ń pera ẹ̀ ní 73 àti 73 àti 90, ẹ dákun. Ẹni 73 years ló yẹ kó mọ darí orílẹ̀-èdè. Ẹni tó yẹ pé bọ́ bá jókòó báyìí mẹ́mórì ẹ̀ ti lọ, kò mọ nǹkan kan mọ́. Ẹgbọ́n tí bàbá sọ ńgbà náà, Ọlọ́run èwo social media. Èmi èwo social media, kò sí kankan tí ń bá nú jẹ́nu. Ẹni tó sì gbọ́ngbọ́n pé èmi ló kàn. Ó sì kàn, bàbá sì fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá, ó sì fẹ́ sọ di oyè inú fámílì. Ẹ wo gbogbo àwọn tí ń ṣe tí wọ́n ń jẹ́ ìyálọ́jà, fámílì ni wọ́n. Ní ìsìn báyìí láìpẹ́ láì jìnnà, wọ́n tún yan gómìnà, torí wọ́n máa ń yan gómìnà ni nílẹ̀ Yorùbá. Wọ́n appoint wọn ni, kì í ṣe pé wọ́n elect wọn. Àwọn yìí ṣe elected governor. Appointed ni wọ́n appoint wọn ni. Ìwọ ó yá wá lọ dípò báyìí mú. Bí wọ́n ṣe ń ṣe ní Lagos State nù. Gbogbo tó fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nù káàrọ̀ àjíbí. Kí wọ́n máa sọ pé ìwọ ó yá wá lọ dípò báyìí mú. Ìwọ wá lọ jẹ̀yà lọ́jà. Ìwọ wá lọ ṣe local government chairman. Ìwọ wá lọ ṣe NURTW chairman. Wọ́n máa fàyà sí gbogbo bẹ̀ ni. Kì í ṣe pé wọ́n dìbò. Gbogbo òbò tá à ń dì nílẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ń tàn yín, lórílẹ̀-èdè Nàìjíríà gan. Gbogbo òbò tí wọ́n ń dì, èmi ò dìbò. Wọn ò dìbò kankan. Wọn ò dìbò, wọn ò sì jẹ́ lábẹ́ ẹnìkan. Wọn ò jẹ́ lábẹ́ ìjọba. Lábẹ́ ìjọba olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà, wọn ò jẹ́ nǹkan kan bẹ́ẹ̀. Àmọ́ ẹnu àwọn tí ń jẹ́ ń bẹ̀, àwọn náà ní gbádùn ìjọba wọn. So yẹ kó rí bẹ́ẹ̀. Kán kó èèyàn 100 jọ. Kí èèyàn bí ẹyọ 6 péré ó sì máa gbádùn lábẹ́ àwọn kan. Káwọn yòókù ó sì máa jìyà. So yẹ kó rí bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àgbà yahoo oníjọba president ti ń bẹ́ẹ̀ báyìí ní Nàìjíríà. Ìjà sọ tọrọ fúnra wa. Ó tọrọ ọmọ ìyá àsọkúsọ ni. Àgbà yahoo ni wọ́n. Ó dìgbà tí wọ́n bá tó kúrò níjọba kẹ́ ẹ tó rí gbogbo ọ̀ràn tí wọ́n ti dálẹ̀. Ẹ lè mọ̀ lásìkò yìí. Ẹ lè mọ̀.
àmọ́ bí wọ́n bá ti kó ìjọba gẹ́rẹ́ àṣírí ọ̀wà máa tú. Ẹ máa gbọ́ pé lágbájá ti ra ilé epo báyìí pa, tàmẹ̀dò ń lò lòtẹ́ẹ̀lì ibi báyìí, lágbájá ń lò ní ibi báyìí, tàmẹ̀dò ló ní ibi báyìí. Mo sọ fún yín ní ètò tí mo ṣe lọ, mo ní bí wọ́n bá ilé kúrò ńbẹ̀, ẹ mọ̀ pé àpápá ó ti di tẹnìkan, kì í ṣàpápá nìkan, káàkiri ni. Ẹ wá mọ̀ pé bí wọ́n ṣe ra Èkó tán, ẹ rí i pé wọ́n tún ti ra gbogbo ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ rà, wọ́n wá fẹ́ kó wa lẹ́rú. Ó jẹ́ pé àwọn kan ní ó wá máa control gbogbo èèyàn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ìjọba arúgbó ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe wà yìí. Ìjọba arúgbó. Ẹ wo Burkina Faso, ẹ wo president wọn, ọmọ ọdún mélòó ni. Láàárọ̀ yìí ni mo tún gbọ́ pé president Burkina Faso Traoré wípé ó tún ṣe nǹkan kan, ó dín gbogbo owó àwọn ministers nǹkan tó jọ ń ṣèjọba, ó yọ gbogbo wọn 30% ló fi yọ sẹ́yìn. Ó wá mú gbogbo owó àwọn òṣìṣẹ́ dáadáa, àwọn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ private aládàáni àti tìjọba, ó wá fi kún 50%. Ó sì níye tí sì ń san fún àwọn tó bá jẹ́ pé wà ní yunifásitì wọn tí bá ń kàwé, tí ó sì san fún wọn tí wọ́n fi parí iléèwé wọn, tí wọ́n tún fi ríṣẹ́. Orílẹ̀-èdè wọn Burkina Faso kódà ní ìsìn inú wọn ń dùn ni. Ẹ lè rí ọmọ Burkina Faso lẹ́yìn odi, wọ́n ti wà nílùú wọn, wọ́n ti padà síbẹ̀. Ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ní Ghana nígbà náà? Kí Ghana náà ó tó wá lójútùú nígbà náà. Ní tí ó ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yóò lágbára kọjá bó ti yẹ. Ogun ti bẹ̀rẹ̀ Nàìjíríà, ẹ má jẹ́ n tàn yín. Bàbá 90 ti ń pera 70 years. Bàbá tó jẹ́ pé bó bá jókòó bì kan báyìí kò mọ tí ń ṣe mọ́. Owó lè fi wá ń túnra yín ṣe. Ìjọba Buhari, ìjọba àná, gẹ́rẹ́ tó wọ ọbẹ̀ báyìí, wọ́n mọ travel out ṣáá ni. Wọ́n lọ fún medical check up, medical kinní kan là ń gbọ́ tí wọ́n lọ ń fowó ra ẹ́ńjìnì míì sínú wọn. Bí bàbá wa náà ṣe débẹ̀ báyìí tí bàbá kọ́kọ́ lọ ṣe náà nu medical ni. Wọ́n lọ mọ ìrètọ́, owó ni wọ́n fi ń ṣe, owó ni wọ́n fi ń ṣe ara wọn. Ṣùgbọ́n Olódùmarè ọba ló ní déédéé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ìjọba gangan ìní ń fìyà jẹ wá ní Nàìjíríà. Ìjọba gangan ìní ń fìyà jẹ wá ní ilẹ̀ Yorùbá. Ìjọba gangan àwọn ni táùtù, àwọn gan ni wọ́n ń pa àwọn èèyàn kiri lọ́tùn lósì. Àwọn Boko Haram báwọn kan ní ń bẹ láàrin wọn, báwọn kan ní ń bẹ lẹ́yìn wọn. Wọ́n sọ pé wọ́n lọ rèé máa negotiate. Kí ló dé tí wọ́n ń negotiate? Ẹ lè kó sójà kẹ́ lọ fèsì wọn. Bẹ́ẹ̀ bá sì kó sójà tẹ́ni lọ fèsì wọn kàn lọ pa wọ́n dànù ni. Àìmọye tó jẹ́ pé ẹ mọ̀ sí. Wọ́n sì deploy àwọn sójà síbì kan kí wọ́n lè kú. Àwọn Boko Haram ó sì capture wọn. Bẹ́ẹ̀ náà làwọn tá à ń pè lágbésùmọ̀mí. Àwọn Fúlàní tí ń bẹ ń ta lónìí ń bá wọn kan ní ń bẹ lẹ́yìn wọn. Bí wọn ò bá bẹ lẹ́yìn wọn, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu Jàgàbánù, wọ́n ti wá nǹkan ṣe sí gbogbo àwọn Fúlàní tí ń bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn gangan ní ń bẹ lẹ́yìn wọn. Orò ní ń bẹ lẹ́yìn orò tó rò fi ń ké. Bí ó bá síjọba lẹ́yìn àwọn agbésùmọ̀mí àtàwọn tí ń bẹ nu igbó tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń wa odidi bọ́ọ̀sì lọ nu igbó, bí ó bá sí ìjọba lẹ́yìn wọn, wọ́n ti capture wọn, wọ́n ti mú wọn tán, wọ́n ti flush wọn jáde. Ẹni bá wá jáde pé òun fẹ́ jà fọ́mọ Yorùbá, wọ́n wà ní kó mórí wá kí wọ́n gé. Wọ́n wà máa bínú onítọ̀hún. Olódùmarè ọba ò yóò fìyà jẹ gbogbo yín tẹbí tará tilé tara tọmọ ni. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí bàbá tẹ́ ò bá mọ̀ sí, ẹ ti náà wo social media, ṣùgbọ́n àwọn àsọmọgbé yín ò wò. Bẹ́yìn tẹ́ jẹ́ ààrẹ àbíjọba, bẹ́ẹ̀ bá mọ̀ sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀. Kódà kò ní sí wọn mọ́ nílẹ̀ Yorùbá láwọn Fúlàní ọ̀hún tí wọ́n ń pa àwọn èèyàn nípakúpa nínú igbó. Ǹtẹ́ kọ̀ọ̀kan mú ṣe nù. Tinubu have no interest in Yorùbá. Tinubu bàbá Jàgàbánù, bẹ́ẹ̀ ṣe wo bàbá Jàgàbánù ọ̀hún, wọn ò ní interest kankan nínú ọ̀rọ̀ ọmọ Yorùbá kankan rárá. Bàbá fẹ́ ra lẹ̀ Yorùbá ni. N tó wà lọ́kàn bàbá nu bí bàbá ṣe ṣe nu, bí bàbá ṣe ṣe lẹ́kọ̀ọ́ nu. Wọ́n fẹ́ ra lẹ̀ Yorùbá pa kí ìyà ó sì máa jẹ wá. Kí ló dé? Ẹ̀jẹ̀ èèyàn lẹ́yìn náà gbé sọ́rùn. Bàbá Jàgàbánù
àti gbogbo àsọmọgbé wọn, gbogbo yín wá dájú pátápátá fún wa nílẹ̀ Yorùbá. Olódùmarè ọba o, ọba tí dájú àfẹ̀yìnpẹ̀ràn yóò tún dá o. Ẹ wá mú olórí àwọn tọ́ọ̀gì pátápátá, ẹ lọ ṣàwọn kiri. Àwọn kan ní Kòròdú, àwọn kan lájà, àwọn kan lọ́jọ́ta, àwọn kan Kétu. Ẹ lọ ṣàwọn káàkiri gbogbo Èkó àti Lagos Island nísàlẹ̀ Èkó. Ẹ lọ ṣàwọn tán, ẹ wá sọ wọ́n dolóró. Ẹ ń sọ pé orò, tẹ bá fẹ́ ṣe nǹkan kan orò ni. Òbí gbá orò ni, wọ́n wàá tọ́ ìtọ́kùtọ̀ sí gbogbo ojú, wọ́n ò ní wọ́n ò gbé orò. Òǹbòrò náà wọ́n fi gbé gómìnà yín wọlé Sanwó-Olú. Orò ni, wọ́n sọ pé orò, tọ́ọ̀gì, àwọn orò tí ìṣòro gidi àwa dóró mọ́ mọ́rò làwà. Olódùmarè ọba ó tún dá. Bàbá 90 tí ń pè rẹ̀ ń bàbá 73, happy birthday o, happy birthday 73. President Nàìjíríà tí ò rí nǹkan kan ṣe, ECOWAS president, happy birthday, happy 73 anniversary tí ò ní ká pè. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, bàbá 90. Ẹ wo ìgbà tí Sanwó-Olú fẹ́ jẹ gómìnà l'Ékòó, ẹ wo bí wọ́n ṣe lòdù series of buses tí wọ́n fi kó àwọn tọ́ọ̀gì tí wọ́n fi kó wọn wọlé sáláwúsá nígbà náà. Ẹni tí ó bá lè ṣe tọ́ọ̀gì dáadáa, tí ó bá jẹ́ ọmọ ìta pọ́nbélé, kò lè ṣe gómìnà l'Ékòó. Ǹbọ́ ọmọ bàbá náà wọ́n tún ti fẹ́ appoint òun náà síbẹ̀. Ṣèyí Tinubu, òun ni next governor Lagos State báyìí. Bọ́lódùmarè ọba bá sọ, torí àwọn Olódùmarè ọba lọ́ba tó ní déédéé lọ́wọ́. Èèyàn ń propose ni, Olódùmarè ọba ń dispose. Wọ́n tún ti fẹ́ fi ọmọ pírẹ́sídẹ́ǹtì Ṣèyí Tinubu, òun náà ti fẹ́ ṣe gómìnà l'Ékòó. Òun ni next governor ní Lagos State báyìí. Ṣé ti rí pé ó ti di oyè ìdílé? Ọgbọ́n ni. Nígbà bá ti òun náà ó di pé yóò lọ du ipò pírẹ́sídẹ́ǹtì. Nígbà tí ó bá di pé àwọn méjì ó tún jẹ pírẹ́sídẹ́ǹtì sí, yóò ti kàn. Wọ́n ti sọ pé òun ló tún kàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti pa l'Ékòó tó jẹ́ pé bíjọba ni, bíjọba kọ́, ó kù ìyókù Olódùmarè. Journalist nígbà náà lọ́hùn, ta ló mọ orúkú tó pa? Ẹ wo ọmọbìnrin tí wọ́n rèpù, tí wọ́n pa nínú BRT, kí la gbọ́ mọ́ nípa ẹ̀? Ẹni tá gbófinró yìnbọn pa lọ́jọ́ta, kí la gbọ́ nípa ẹ̀? Báwọn kan náà lágbófinró kan tí wọ́n sọ pé láìsàn ọpọlọ, wọ́n ti sáré tì sí àìsàn ọpọlọ fún. Ó yìnbọn pa àwọn èèyàn 4 láàrin ọjà lẹ́nu lọ́lọ́ yìí, àti ìgbọ́ nǹkan kan o. Ẹni tọ́lọ́pàá yìnbọn pa agbófinró, tó yìnbọn pa ọmọ 18 years, èmi ò tí ì gbọ́ nǹkan kan lórí ẹ̀. Ẹ dákun o, àwọn tí wọ́n lọ rèé pa nínú ilé bàbá wa ní Sókà nìbàdàn, àwọn tí wọ́n pa ń bẹ̀ àtẹni tí wọ́n gbókú ẹ̀ lọ tí wọn ò tiẹ̀ rókú ẹ̀, ìbíjọba ní, báwọn DSS ni, ìjọba mọ̀ ń pa ẹ̀, ìgbọ́n bá mọ̀ ń pa ẹ̀, ẹ̀wọ̀n ní gbẹ́sẹ̀ lọ́rọ̀ náà. Ẹ wo ti EndSARS tó ṣẹlẹ̀ ní Lẹ́kí, ẹ wo àdúrà àwọn tí wọ́n pa, àgbọ̀ nǹkan kan lórí ẹ̀ mọ́. Àwọn Fúlàní tá ń pariwo yìí gan, ìbíjọba ní ń bẹ lẹ́yìn wọn. Ìjọba ní ń lò wọ́n, kò kàn yọ́pọ̀lọpọ̀ ni. Wọ́n ń fi wọ́n pa wá lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n sì ń fi wọ́n pa wá nílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí ni. Wọ́n wò pé àwọn máa fà wọ́n lé control, wọ́n hand over wọn léra wọn lọ́wọ́ ni. Ìjọba àná ti hand over àwọn Fúlàní lé ìjọba òní lọ́wọ́. Kò sí nǹkan kan mo ti sọ, kò sí tí bàbá Tinubu fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá. Ju pé kí wọ́n mọ ti gbogbo ìsápò ara wọn lọ. Ó ní ìdí ni tá a fi gbọ́dọ̀ gbòmìnira. Ìdí nu tí gbogbo wa fi jọ gbọ́dọ̀ pòǹpọ̀ pé àṣemọ́ àfẹ́mọ́ self determination ni. Níwọ̀n ìgbà torílẹ̀-èdè Nàìjíríà ti expire tipẹ́tipẹ́, kí ló wá dé táwa gan ò lè sọ pé àṣemọ́ kí gbogbo wọn fẹnu kò? Wàhálà tí ń ṣẹlẹ̀ lọ́tún tí ń ṣẹlẹ̀ lósì, ṣé bá ṣe máa bá lọ nílẹ̀ Yorùbá? Àwa ọmọ Yorùbá ẹ dákun, ẹ jẹ́ á jígìrì, ẹ jẹ́ ká sense, ẹ jẹ́ á jígìrì, ẹ jẹ́ á ronú ara wa wò, ká náà àṣemọ́ ká sì mọ́ fẹnu lásán ṣe. Èmi mọ̀ pé láìpẹ́ láìjìnà, ní tí ó ṣẹlẹ̀ yóò lágbára o, yóò lágbára ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Olódùmarè ọba ò sì ní padà lẹ́yìn kó wa. Olódùmarè ọba ò máa gbà fún gbogbo wa. Gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń ta yóò mọ dún láṣẹ Èdùmàrè. Ẹ má jẹ́ ń tàn yín, a kàn ń sọ ni pé kò sí security, kò lè sí security tó yanrantí. Wọ́n ti withdraw àwọn security kó omi tí gbogbo wàhálà bá ti fẹ́ ṣẹlẹ̀, tó bá ti jẹ́ pé àwọn ni wọ́n rán yàn síbẹ̀. Nígbà ó jẹ́ pé àwọn náà wọ́n wà ńbẹ̀, àwọn ni wọ́n wà ń díẹ̀, ó ní wọ́n fi máa gé orí olórí, gé apá alápá, gẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀, tó sì jẹ́ pé wọ́n ó gbé ẹni ọ̀hún at the end of the day ànígbọ̀n kankan máa ń pa ẹ̀. Nígbà ó jẹ́ pé àwọn ọwọ́ wọn la bá ń bẹ̀. Àmọ́ o, àsìkò ti tó báyìí kí gbogbo wa gbára wálẹ̀,
ẹ jẹ́ agbára wálẹ̀ lọ́wọ́ ìjọba burúkú, ẹ jẹ́ agbára wálẹ̀ lọ́wọ́ ìjọba apààyàn ní bẹ́ńtà. Béèyàn kan bá jáde jù social media, wọ́n ránṣẹ́ bí àbíṣẹ́ kú, wọ́n ránṣẹ́ onítọ̀ ọ̀hún ni. Olódùmarè ọba ò sì ní gbà fún yín, Olódùmarè ọba ò ní fún yín ṣe mọ́. Ẹ má jẹ́ ń tàn yín, wàhálà tí ń ṣẹlẹ̀ yìí, wàhálà tí ń bọ̀ níwájú yìí, gbogbo ìjọba ni mò ń bá wí, ìjọba tí ń ṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ ń tàn yín, kìí ṣàlàyé nìkan lọ́fẹ̀ẹ́ jà, àtòkú àtàlàyé ni. Gbogbo àwọn tẹ́ tàjẹ́ wọ́n lẹ̀ ní Lẹ́kí tó géètì, àwọn ni wọ́n ṣáájú. Gbogbo àwọn táwọn agbésùnmọ̀mí ti pa, àwọn náà wà ń bẹ̀. Gbogbo àwọn tó jẹ́ pé ẹ ti tàjẹ́ wọ́n lẹ̀ látọ̀dọ̀ yín. Gbogbo àwọn tó jẹ́ pé ebi ti lò pa. Gbogbo àwọn tó jẹ́ pé ìyà ti pa ẹlòmíì pokùnso ni nígbà tí ìyà jẹ́ débì kan. Gbogbo àwọn tó kú ikú tí ó yẹ kán kú nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, àwọn gangan ni wọ́n bọ́ síwájú. Bí wọ́n bá sì ti lè bọ́ síwájú, táwọn èèyàn ti tẹ̀lé wọn, ó ṣeé ṣe kí wọ́n má ríran rí wọn. Ìgbà náà lógun ó ṣẹlẹ̀, ní wàhálà ó ṣẹlẹ̀, ní ìdààmú ó ṣẹlẹ̀, ní hílàhílo ó ṣẹlẹ̀. Yọ́pọ̀ ju bó ṣe yẹ lọ. Ẹ wà á mọ gbúrò wàhálà, ẹ mọ rí dààmú. Ẹlòmíì nínú yín, nínú ẹ̀yin tẹ́ ń ṣèjọba, ẹlòmíì ẹ̀jẹ̀ ò dédé gbẹ lára ẹ̀. Ẹ ní mọ̀ páwọn òkú ọ̀run ló fa ẹ̀jẹ̀ lára yín. Bẹ́ẹ̀ ni, wọ́n kì í ṣọ́ọ̀bọ̀ yín lára ni, wọ́n sì fa ẹ̀jẹ̀ ara yín gbẹ. Oríṣiríṣi nǹkan ni ó ṣẹlẹ̀ nínú ìjà, nínú wàhálà tí ó ṣẹlẹ̀ yìí o. Ní tí ó ṣẹlẹ̀ rí lágbàáyé yóò padà ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá láìpẹ́ láì jìnnà ni. Ẹ kú ojú lọ́nà.